sì bẹ̀rẹ̀ àwọn ìwà ìwọlé rẹ̀. àṣírí kù sí láàyè wálé. àṣírí rẹ̀ ló kù síbi kan ọ̀dọ̀ wa ló kù sí. wọ́n láti ṣe ó máa kú. ilé iṣẹ́ Olasco àti Sharafadeen Ọlábọ̀dé gbéjáde báyìí o. kò sí pàpọ̀lẹ́pọ̀pọ̀n adíàfọ̀n láìtàn ọmọ ọlọ́fin èjì ọ̀bàrà gbogbo ayé ló mọ̀ pé ó máa ń ga fíofío àjọṣepọ̀ iléeṣẹ́ Olasco Films Nigeria Limited àti Sharafadeen Ọlábọ̀dé Storyboard Entertainment tó gbé àgbàràgbà sinimá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó mú ayé jáde ìkànnì ayé ń sáré ìkejì ní ayé ṣòro ìkẹta ní ayé kù síbi kan ayé ń sáré ẹ wo bí alẹ́ ṣe ń sáré ojúmọmọ tó ń fọ̀gànjọ́ òru pààlà ayé ń sáré. ìjọba tó lé wọ̀ kí o fẹ́ fẹ́ ìyàwó tèmi èmi wà pẹ́ dànù. èmi á fẹ́ àwọn eléyìí èmi ò lè fẹ́ wọn mo fẹ́ làwọn fáwọn bọ́ọ̀sì mi kó máa fi wọ́n ṣe tún sọ. As directed by Adébáyọ̀ Tijani, starring Fẹ́mi Adébáyọ̀, Murphy Afọlábí, Bímbọ́ Ọ̀ṣì, Victoria Kọ́láwọlé, Wùmí Ajíbóyè, Peter Fatomilola, Oyèkánṣọ́lá Ẹlẹ́bùúbọn, Agẹṣẹ́jáwé Ọbàrìṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun Ayé ń sáré, Ayé ṣòro ń kọ́. Àdó méjì tí òkú ni wọn ra wọn ọ̀rọ̀ tó gbé mọ́ ọmọ ojú ra bíi ti ọ̀gẹ̀dẹ̀, another big one tó nìyẹn gbàgbẹ́. Kí ló ń ṣe ẹ́? Ò ń gbowó, ò ń gba gift, ò ń gba gbogbo ẹ̀, ó mọ̀ pé ó wá di kó mú nǹkan lẹ̀, ó ń ṣe bálabàla. ṣé wọ́n yẹ kí Mr. Lawale tó ní ẹ̀pàyàwó mi? Ó ti tẹ̀mí la máa ń sọ̀rọ̀ ọgbà yìí. As written, produced and directed by Sharafadeen Ọlábọ̀dé fúnra ẹ̀. Starring Fẹ́tí Abálógun, Lateef Adédìméjì, Victoria Kọ́láwọlé, Dàmọ́lá Ọlátúnjí, Ahmed Yusuf, Ẹniọlá Àjàó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ tún wá wọlé ìta pé àkọlé ẹ̀ ní Ayé kù síbi kan. ikú ọ̀pá aṣọ ara yín kan láìpẹ́. ní tí fáń sọ fún mi ní ìsìn ni pé ẹ wàá gbé ọmọ yìí lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́sìn mùsùlùmí. kọ́lù inna lillahi wa inna ilayhi raji'un. arékété lórúkọ àgbáyé oríṣìkìtì mọ́lẹ̀ lórúkọ àgbéṣù ọ̀dàrà agbálákàtàbó agbáláyàwó lórúkọ àpilẹ̀. lákùrúkùrú jẹ́gùn. ọ̀rọ̀ ṣe sọ ní fìtílà àfi bíná bá kú ẹ̀mí àìrí tó ń bá afẹ́fẹ́ wọ̀yá ìjà pẹ̀lú ẹ̀dá kọ̀ọ̀kan láyé lọ́sàn-án gangan àti láàjẹjẹ lọ ayé kù síbi. gbẹ́nu rẹ sọ̀wọ́n ní sọ fún ọgbọ́n wọ́n ní sẹ́wù rẹ lọ́wọ́. starring Jaiye Kuti, Jùmọ̀kẹ́ Ọ̀dẹ́tọ́lá, Adéníyì Johnson, Ganiu Nọ́fìwà Lápẹ́ni, Dàgúrò Alágíjà Ogun, Akínbáyọ̀dé Ìtùnú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun Ayé kù síbi kan gbogbo ẹ̀ subtitled in English mẹ́tẹ̀ẹ̀ta ń jáde lọ́sẹ̀ tẹ̀lé ní ìbàdí sinimá titun Ayé ń sáré Ayé ṣòro àti Ayé kù síbi kan mẹ́tẹ̀ẹ̀ta ni kẹ́ẹ̀rà kẹ́ẹ̀wò kẹ́ẹ̀gbà ó kúnná lálẹ́ kọjá bẹ́ẹ̀ grab your copies now. náírà kò máa kú àtijọ́ o. arákùnrin ta ni ẹ ta lẹni tó rán ẹ wá ọba ni mí méjì òòṣà ńlá tó ń ja gbogbo ogun lé ẹni ní ìjì tó ń milẹ̀ títí mọ́ aláìgbọràn lórí o mo débẹ̀ lálejò láti pa gbogbo òlú ẹran ni àtọmọdé àtàgbà àtẹwúrẹ́ ìlú àtàdìyẹ ìlú kò sí kankan nínú wọn tí wọn ò ní pa tán. ìjì láàfin o ìjì láàfin o ìjì aládé ìjì láàfin ọdúnládé ìkọlá sí ìmá ilé lálejò oko náà o Toyman Films òní ló tún gbé jáde o. agbáríjì tó tó kí ọ tó Ọdúnládé Adékọ́lá ìjì dé ọkọ̀ afẹ́fẹ́ tó ń sọyẹ tó ń jó. ẹ̀mí ìjì ẹ̀rù bà ọ́. omi mi tó mi gbogbo ìlú lọ́gbọ́lọ́gbọ́. ọ̀sẹ̀ ìtọ́lá Àkànjí orun bẹ̀lú mi jẹ nígbà tí wọn láti dé ìjì ti dé lù mí sìn kó o jáde síta ó máa bá ṣùgbọ́n ó ṣàìsàn mọ́jú ni. Àkànjí. sinimá titun Ìjì láàfin rẹ̀ ó ṣètò tó fẹ́ pa gbogbo ìlú run kọ́ba tí ìjòyè gbogbo wọn ń sá kíjokíjo. tálá lágbára tálá wọlé. babaláwo Ìjì láàfin rẹ̀ tẹ́fẹ́tẹ́fẹ́ ẹ̀ṣẹ̀ òdèdè ṣẹ́ ìjì òdèdè jà sinimá titun Ìjì láàfin rẹ̀ Ọdúnládé Adékọ́lá ò fara ṣiṣẹ́ bí irú eléyìí rí ẹ̀yin náà ẹ̀rọ kẹ́wò kẹ́gbà ó kọjá bẹ́ẹ̀ ó ti jáde. ọ̀gá ṣẹ́rí tí òkè àgàrìdì ò bá ṣe é rù a máa fọ́ ni ṣẹ́rí primary yẹn ò ní ṣe kí ni o kò ní hold.
àwọn òdúró de settlement láti ọ̀dọ̀ ẹnikẹ́ni mọ́ kí gbá fọ́ káwọ́ fọ́ no more imposition from any angle. ní gbogbo ẹnu ẹ sàn ajá inú ìwé ẹ lè bùyàn jẹ ló fi jẹ́ pé unit ẹnìkan náà ti ń wọ̀ kan ó mú second ibi tó máa mú third. tí Aláàfin ọba ti gba ògùn mu tọwọ kò sí ìran Ọ̀yọ́ mẹ́sì kan tó gbọ́dọ̀ complain pé jẹ̀díjẹ̀dí ń ṣe o. Small. Baba. Baba ṣe báyìí. Ó anybody. Ọmọ ta ni wọ? Ṣé torí chicken change tí wọ́n ń fún ẹ? Ọmọ olómo là ń rán níṣẹ́ dí tòrótòró. Ẹ jẹ́ ká lọ́pọ̀ ìjọba tá a wá yìí. Ó lè dọ̀la kó jẹ́ pé ẹ̀ràn ní ọkàn tó bá kàn wọ́n kàn ní òkú agbára tiwọn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ á lo ipò agbára. Anyway, my name is Iko Olokunla, PA to my smallest chairman. Can you please speak Yoruba tí mo gbọ́? Wow. So you cannot speak English? Orí lakú ọmọ ni o. Ní bọ́yì náà. Forí lakú gidi ni. Èmi. Kí kàn wọ́n pẹ̀lú láìfù mi, ẹgbọ́n mi rí sí mi ṣá. Kí ṣe rẹ̀ gangan rán? Mo ti pòwe fún yín, mo ní àti àyè ẹyẹ àti òkú ẹyẹ, ọwọ́ yín ló wà. The ball is in your court. Eré lóde mẹ́ta ẹ̀ta àtàgbà, ó tara wọn bí àgbọ̀, ó ń kókò tira wọn. Kàkà kíkú má jẹ́ kése, òṣèpọ̀ yóò fi ṣàwádànù. Sinimá titun eré lúre o, àgbàlẹ̀tù inspirational marketer, Toy Max Twins Holding. Eléyìí tún ga alágàjù ó lè kú. Tasẹ́ ni wọ́n fi sọ. Tasẹ́ lọ́jọ́ ayọ̀. Tasẹ́ lòrú náà. Obìnrin tí ọba lágbára tí ó tó bó ṣe ń gbéra ẹ̀ kò lè jóye Erelu. Kábíyèsí ọba Ògògó Ògúnlódò. Bí n bá ṣì gbogbo ìjòyè láàfin. Oyè Erelu ìlú ní fàǹfà. Ó dirantó ó di lú ọ̀dà yìí. Ni wọ́n gbégbá tí wọ́n ń du oyè Erelu. Gbogbo wọn ló ń fa bẹ́ẹ̀ ẹni abẹ́bẹ́ gé lọ́wọ́ tó fa bẹ́ẹ̀ sílẹ̀. Ẹkún tẹ̀jẹ̀ lọ́mọdé ń bá jáde nínú ẹkún lábẹ́lábẹ́. Túbọ̀ mi, ó kéré sí nọ́mbà. Tí o bá kúrò ní sàkání mi, bẹ́ẹ̀ ni mo lè gbé ẹ̀mí lóòjẹ́ bí mo ṣe wà. mẹ́ta láì wọn òbí ìdá ó ti gbèrè gan mo ti gbèrè gan. Màá ní kí àwọn ọmọ eriwo yà, màá ní kí wọ́n bò ẹ́. wọ́n bá tún débi ìwọ náà máa tún lù. wọ́n á tún lù ẹ́ wọ́n á tún gbẹ̀jẹ̀ lára ẹ̀. Èmi ò ṣe àwọn ṣẹpẹtẹ́rì bíi ti. Roka champion. Àwa ṣá pro bó ṣe wà yìí a tún ṣá prapra. olówó àbí. Bẹ́ẹ̀ ni. olówó ó yá cross yẹ gbé bọ́tẹ̀ kò fi cross yẹ tó bá lówó. Confrontational, face to face, fire for fire. Ẹlẹ́mi ló máa last nínú sinimá titun Erelu. Ojúkojú ẹwà ojú bàjẹ́. Eléyìí ni kẹ́ra kẹ́wò kẹ́gbà. Ó kọjá àfẹnuròyìn ó ti jáde. Ẹ tètè lọ́ra tí yóò. Ògúnre Bíbélì mímọ́ ní atọ́ka. Mú ìtọ́ bá pí ẹ̀ nínú méjèèjì kó fi búra. Ẹ̀mí mi sọ pé ọ̀dọ̀ ọkùnrin ló ti ń bọ̀. Àwa náà ní spiritual DNA. Olówó bí. Kí ló dé tí ò ń pín mi lẹ́mi nínú ilé mi? Àti pé irú àwọn nǹkan tó ṣe yìí ó máa ń jẹ́ kó gu èèyàn lọ. Àwọn áńgẹ́lì kan bẹ̀ wá tó jẹ́ pé kò sí nǹkan méjì tán wá káàkiri ọmọ tó bá gbogbo ẹ̀yọ kan lè ràn lọ́wọ́ ni. Ọwọ́ mi tẹ̀ ń wò yìí Tọ́pẹ́ ló fi àdá ṣá mi níbẹ̀ o. Jésù! Aṣọ dínà ni. Dinner dress ni mo wọ̀. Jọ aṣọ téèyàn bá ń ṣòṣì náà ṣó wà. No, aṣọ téèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa practice orí burúkú ṣọ́ wà. Àní Díọlá ló lóyún. I am 100% sure pé mi kọ́ mo lóyún Tọ́pẹ́ o. Òun máa lọ̀gá làwọn fẹ́ yọ. Inú bra mi lọ̀gá rí ọwọ́ bọ̀. Bó ti ṣe ẹ̀kan péré kó fọwọ́ kún ẹ̀. Sister ẹ ṣe wọ́n bí 20 ni àbí? Ẹ rárá sọ, àǹtí mi ni wọ́n. Ó dàgbà jù wọ́n lọ lójú mi. Wọ́n ẹ̀. Ó bẹ̀rẹ̀ sí. Where are you coming from? Are you sick? So you have the gut láti máa bí mi pé níbo ni mo ti ń bọ̀. Ìwọ fúnra rẹ ti parẹ́ sí Ìkẹjà shopping mall. Ilé ìyá ẹ̀ lójú gbogbo Áfíríkà. Kí ni ká pe ìyàwó tó ń ṣa ọkọ ẹ̀ ládàá? You are not happily married. You can give me a chance. Just to make you happy. Oh, mommy.